bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi bíbélì ròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi lódò àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ò yípadà, Fasonu Victor lórúkọ mi, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdálẹ́kọ̀ọ́ ta ní fún wa lónìí, ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà. Ọlọ́run mímọ́ tí ń gbé níbi gíga nínú àwọn ọ̀run, ẹlẹ́dàá ọ̀run ayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa, a dúpẹ́ fún oore-ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún lórí ayé wa lónìí. Ọlọ́run wa ẹ ṣeun. A dá gbogbo ògo, ọlá, agbára padà fẹ́yìn Ọlọ́run wa. Olúwa Ọlọ́run wa ẹ jọ̀ọ́ nínú àánú àtọ́lá ńlá yín kẹ́ gbọ́ pẹ́, kí ẹ sì gba ẹ̀yìn wa bákan náà. Ẹ bá wa sọ̀rọ̀ yín lónìí kí ìfẹ́ yín ó yé wa, kẹ́ ẹ tọ̀mọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa lọ́kàn, kí àwa kó lè máa ṣèfẹ́ yín lọ́jọ́ ayé wa gbogbo. Lórúkọ Jésù Kristi náà Olúwa àti olùgbàlà wa, àmín. Lẹ́ẹ̀kan sí a fi ògo, ọlá, agbára, ìyìn fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore ọ̀fẹ́ mìíràn tí a ní lónìí láti jẹ́ ọ̀kan nínú àwọn alààyè tí ó wà láyé tí ó sì wà láàyè rẹ̀. Ògo ni forúkọ Ọlọ́run ẹlẹ́dàá wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ènìyàn wa lẹ́ẹ̀kan sí tí wọ́n ń wò wá nílé. A dúpẹ́ fún ìpè tí ẹ̀ ń pè, ẹ̀bẹ̀ fún àdúrà àti ohun mìíràn gbogbo. A fi ògo fún Ọlọ́run wa fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí yín. Ọlọ́run ò ní fi ẹnì kọ̀ọ̀kan wa sílẹ̀ lórúkọ Jésù. Gẹ́gẹ́ bí a ti ń sọ, ẹ jẹ́ ká máa wádìí Bíbélì, ọ̀rọ̀ Ọlọ́run, ká máa wádìí rẹ̀, ká máa ṣe àpérò àti àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run, torí pé nínú rẹ̀, nínú kíkẹ́kọ̀ọ́ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run la fi lè dé ojú ìmọ̀ òtítọ́. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù, àmín. Tẹ́ ẹ bá nígbàgbé, à ń kọ́ ẹ̀kọ́ kan lọ ní ọ̀sẹ̀ tó kọjá lọ. A fẹ́ wo apá kejì ẹ̀kọ́ náà lónìí. Ẹ̀kọ́ náà ni pé ìdí tí Kristeni kò jọ́sìn ní ọjọ́ ìsinmi. Ìdí tí a kò jọ́sìn, tí Kristeni ò jọ́sìn lọ́jọ́ ìsinmi, apá kejì òun la fẹ́ gbéyẹ̀wò. Ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ, a fi tó wa létí pé tá a bá sọ̀rọ̀ nípa ọjọ́ ìsinmi, ó jẹ́ ọjọ́ ìkeje nínú ọjọ́ ìsinmi gẹ́gẹ́ bí òfin ìsinmi. Ísírẹ́lì la kọ́kọ́ fún ní òfin, l'Ọlọ́run kọ́kọ́ fún ní òfin yìí. Òfin yìí sì wà nínú òfin 10 tí Ọlọ́run fún Ísírẹ́lì tí a ń pè ní òfin Mósè. Ohun tá a rí nínú ìwé Deuteronomy orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 14 sí 15 nìyí, àti ìwé Exodus orí 20 nígbà tá a wo ẹsẹ̀ 8 sí 11. Kí ìtútù sọ, òfin ọjọ́ ìsinmi Ísírẹ́lì gẹ́gẹ́ bí orílẹ̀-èdè la kọ́kọ́ fún ní òfin yìí. A ti wò ó, a ti kà á ní ọ̀sẹ̀ tó kọjá lọ. Deuteronomy orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 14 sí 15 àti Exodus orí 20 ẹsẹ̀ 8 sí 11 àti 12 àti rí kà bẹ́ẹ̀. Ṣáájú ká tó fún àwọn ọmọ Ísírẹ́lì ní òfin tí òfin ọjọ́ ìsinmi pẹ̀lú, a rí kà ní ìwé Genesis orí 2 ẹsẹ̀ 1 sí 3 pé ní ìgbà t'Ọlọ́run ń dá ohun gbogbo tó dá ayé àtọ̀run àti gbogbo tí ń bẹ nínú rẹ̀, ó dá gbogbo rẹ̀ tán ní ọjọ́ 6. Nígbà tó di ọjọ́ 7 ó sinmi. Ìtaari nìyẹn ní ìwé Genesis orí 2 ẹsẹ̀ 1 sí 3. A ò wá rí láti àkókò náà pé ó fún àwọn bàbá, tá bá ń sọ nípa àwọn bàbá, àwọn bíi Ínọ́kù,
Mèkísẹ́dẹ́kì, Noah, Ábúráhámù àti àwọn ènìyàn Ọlọ́run ṣáájú ìgbà tá a pe Mósè kó kó àwọn Ísírẹ́lì padà sí ilẹ̀ Kénáánì. A ò fún wọn lófin kó máa bọlá tàbí bọ̀wọ̀ fún ọjọ́ ìkeje tí ń ṣe ọjọ́ ìsinmi, àfi àwọn ọmọ Ísírẹ́lì nìkan ta fún lófin. Eléyìí gbọ́dọ̀ yé wa. Nígbà tá a dẹ̀ ń wo òfin ọjọ́ ìsinmi, ó jẹ́ ọjọ́ tí wọ́n ó sinmi kúrò nínú làálàá wọn, nítorí pé Ọlọ́run fúnra rẹ̀ ó sinmi ní ìgbà tó ń ṣiṣẹ́. Ọjọ́ ìsinmi tún jẹ́ pé ó jẹ́ àmì láàrin Ọlọ́run àti májẹ̀mú fún Ísírẹ́lì. A rí eléyìí ní ìwé Ẹ́kísódù orí 21 31 verse 13. Ibẹ̀ láti rí pé ọjọ́ ìsinmi ó jẹ́ àmì àti májẹ̀mú láàrin Ọlọ́run àti Ísírẹ́lì. Eléyìí gbọ́dọ̀ yé wa. A tún sọ pé ní ọ̀sẹ̀ tó kọjá lọ pé ẹnikẹ́ni tí ó bá ṣiṣẹ́ ní ọjọ́ ìsinmi nígbà tá a ti fún àwọn ọmọ Ísírẹ́lì ní òfin yìí, a sọ fún wa pé kíkú ni yóò kú, pé kí wọ́n sọ ní òkúta pa. tó fi sọ nìyí lábẹ́ òfin Mósè. Mo fẹ́ ka ẹsẹ̀ Bíbélì yìí, ìwé Ẹ́kísódù orí 21 31. Mo fẹ́ ka kéèsì ẹsẹ̀ 15. Kí ni Bíbélì wí? Ẹ gbọ́ ohun tí Bíbélì sọ. Ẹsẹ̀ 15 ẹ gbọ́ o. Ó kà báyìí pé ó ní ìjọ́ 6 ni kí ẹ ṣe iṣẹ́, ṣùgbọ́n ní ìjọ́ keje ní ọjọ́ ìsinmi mímọ́ ni sí Olúwa. Ẹnikẹ́ni tí ó bá ṣe iṣẹ́ kíṣẹ́ ní ọjọ́ ìsinmi, òun náà ni a ó sì pa ní tòótọ́. So a ti rí kà pé òfin ni pé ẹnikẹ́ni ò gbúdọ̀ ṣe ohunkóhun ní ọjọ́ keje tí ń ṣe ọjọ́ ìsinmi. Òfin sì ni fún àwọn ọmọ Ísírẹ́lì. A rí ẹni tó ṣiṣẹ́ ní ọjọ́ ìkeje tó ń ṣa igi jọ ní ìwé Númérì orí 15 ẹsẹ̀ 22 32 sí ẹsẹ̀ 24 36. A rí pé a sọ ní òkúta pa ni. Tó fi Mósè sọ nìyí pé ọjọ́ ìsinmi tí ń ṣe ọjọ́ ìkeje ọjọ́ fún àwọn ọmọ Ísírẹ́lì, ẹnikẹ́ni ò gbúdọ̀ ṣe iṣẹ́kíṣẹ́ kan. Wọ́n gbúdọ̀ sinmi nítorí pé Ọlọ́run fúnra ara rẹ̀ nígbà tó ṣiṣẹ́ ó sinmi. Àti wípé àwọn Ísírẹ́lì nígbà tó wà ní Íjíbítì ẹrú ni wọ́n ṣe níbẹ̀, kí àwọn náà lè rántí pé ẹrú ni wọ́n ní Íjíbítì. Ní ọ̀sẹ̀ tó kọjá la tún fi ẹsẹ̀ wa múlẹ̀ pé kí nìdí tí Kristẹni tí wọn ò kí ń jọ́sìn ní ọjọ́ ìsinmi. A sọ fún wa pé àkọ́kọ́ Jésù Kristi àjíǹde kúrò nínú òkú ní ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀, àti ka àwọn ẹsẹ̀ Bíbélì sí wa létí. Ìwé Mátíù orí 28 ẹsẹ̀ 1 sí 2 ó fẹsẹ̀ wa múlẹ̀ bẹ́ẹ̀. Ìwé Máàkù orí 16 ẹsẹ̀ 9 ó fẹsẹ̀ wa múlẹ̀ pé ní ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ ni Jésù Kristi jíǹde kúrò nínú òkú. Ìwé Jòhánù orí 20 ẹsẹ̀ 1 àti ẹsẹ̀ 19 1 and 19 ó tún fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ ni Jésù Kristi jíǹde kúrò ní inú òkú. Eléyìí gbọ́dọ̀ yé wa. A rí kà bẹ́ẹ̀ pé ohun mìíràn ìdí tí Kristẹni ò fi jọ́sìn ní ọjọ́ ìsinmi ó ní pé ẹ̀mí mímọ́ Ọlọ́run ó sọ̀kalẹ̀, ó bà lé àwọn àpọ́sítélì ní ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀. Ọjọ́ Pẹ́tíkọ́sì ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ ni. Tàbá kíyèsí ìwé Lẹ́fẹ́tíkù orí 23 tàbá wò láti ẹsẹ̀ 15 15. A rí kà níbẹ̀ pé ọjọ́ Pẹ́tíkọ́sì ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ òní àsè náà bọ́ sí ní Ísírẹ́lì. Tàbá wò ṣe àpọ́sítélì orí 2 ẹsẹ̀ 1 sí 4. A sọ fún wa pé ìjọ Jésù Kristi Olúwa wa bẹ̀rẹ̀ ní ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀, ọjọ́ tí a wàásù rere fún àwọn ènìyàn Ọlọ́run. Ọjọ́ náà la baptisi wọn nígbà tá a kíyèsí ìṣe àpọ́sítélì orí 2 ẹsẹ̀ 41 41. Ó ní àwọn tó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀, a baptisi wọn, a sì ka ìwọ̀n 25 ọkọ̀ kún wọn ní ọjọ́ náà. A rí kà pé àwọn Kristẹni nínú májẹ̀mú titun gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tá a rí nínú Bíbélì, ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ ó ní wọ́n ń fi ìjọsìn hàn sí Ọlọ́run ẹlẹ́dàá wọn. Ilé gbọ́dọ̀ yé wa. Ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀
ó lè apàṣẹ pé wọ́n gbọ́dọ̀ péjọpọ̀ láti bu àkàrà. Ìṣe àpọ́sítélì orí 20 ẹsẹ̀ 7. Ó ní àti ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ nígbà tí àwọn ọmọ yìí péjọ láti bu àkàrà, Paul sì wàásù fún wọn, ó sì múra láti lọ ní ìjọ́ kejì, ó sì fa ọ̀rọ̀ rẹ̀ gùn títí dé àárín ọ̀gànjọ́. Ìṣe àpọ́sítélì 20 ẹsẹ̀ 7 mo ṣẹ̀ sọ tán yìí. Ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ la rí pé àwọn Kristẹni nínú Bíbélì wọ́n péjọpọ̀ láti sin Ọlọ́run. Ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ làwọn Kristẹni péjọpọ̀ láti jọ́sìn àti láti dáwó. Kọ́ríńtì kìíní orí 16 ẹsẹ̀ 1 sí 2 òun ni ó kọ́ wa bẹ́ẹ̀. A tún rí kà nínú Bíbélì pé àwọn Kristẹni àkọ́kọ́ àtàwọn àpọ́sítélì wọ́n mọ ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ gẹ́gẹ́ bí ọjọ́ Olúwa. Àwọn olóyìnbá sọ pé the Lord's Day. Wọ́n mọ ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ gẹ́gẹ́ bí ọjọ́ Olúwa. Ní kíni tó fi jẹ́ ọjọ́ Olúwa? Ọjọ́ náà ni Jésù Kristi Olúwa wá jíǹde kúrò nínú òkú. Ìwé ìfihàn orí 1 ẹsẹ̀ 10, Jòhánù àpọ́sítélì ó sọ, ó ní èmi wà nínú ẹ̀mí ní ọjọ́ Olúwa. Èmi wà nínú ẹ̀mí ní ọjọ́ Olúwa. Àwọn Kristẹni àkọ́kọ́ àtàwọn àpọ́sítélì Jésù Kristi wọ́n mọ ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ gẹ́gẹ́ bí ọjọ́ Olúwa. Kí nìdí? Ọjọ́ náà ni Jésù Kristi jíǹde kúrò nínú òkú. Ọjọ́ náà ni ẹ̀mí mọ́ bà lé àwọn àpọ́sítélì. Ọjọ́ náà ni ìjọ májẹ̀mú tuntun bẹ̀rẹ̀. Ọjọ́ náà ni a pàṣẹ fún àwọn Kristẹni níbi gbogbo kí wọ́n máa jọ́sìn sí Ọlọ́run. Àwọn ohun tá a gbé yẹ̀wò ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ ni. A sì wá sọ pé a pàṣẹ fún àwọn Kristẹni pé ẹnikẹ́ni ò gbúdọ̀ ṣe ìdájọ́ wọn ní ti jíjẹ, ní ti mímu, ní ti oṣù titun àti ní ti ọjọ́ ìsinmi. Níbo láti lè fẹsẹ̀ lé múlẹ̀? Kólósè orí 2 ẹsẹ̀ 14 sí 17 ló fẹsẹ̀ wá múlẹ̀ pé ẹnikẹ́ni ò gbúdọ̀ ṣe ìdájọ́ yín ní ti jíjẹ, ní ti mímu tàbí oṣù tuntun tàbí ọjọ́ ìsinmi. Ó ní àwọn kan wọ̀nyí ní àwọn ohun òjìji ohun tí ń bọ̀, ṣùgbọ́n Kristi òun ni ara. ń ta nínú ọ̀rọ̀ Ọlọ́run ni. So a fẹ́ tẹ̀síwájú pé lónìí kí ni ẹ̀kọ́ tí Kristi fúnra ara rẹ̀ ní ìwàláàyè Jésù Kristi Olúwa wa? Kí ni ẹ̀kọ́ tí Kristi kọ́ wa nípa ọjọ́ ìsinmi? Ǹjẹ́ Kristi tilẹ̀ kọ́ wa lẹ́kọ̀ọ́? Ǹjẹ́ Kristi tilẹ̀ fi àṣẹ sílẹ̀ pé a gbọ́dọ̀ máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí ẹni tó gbà ń gbọ́ gẹ́gẹ́ bí Kristẹni láti máa jọ́sìn ní ọjọ́ ìsinmi? Ohun àkọ́kọ́ tá a gbọ́dọ̀ kọ́kọ́ kíyèsí ni pé Jésù Kristi àbí lábẹ́ òfin. Ó sì pa gbogbo òfin Mósè, ó pa gbogbo rẹ̀ mọ́ láìkù kan. Kí ni tó fi rí bẹ́ẹ̀? Ẹ wo ìwé Gàlátíà orí 4 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 4, ẹgbọ́n tí Bíbélì sọ. Ó ní ṣùgbọ́n nígbà tí àkókò kíkún náà dé, Ọlọ́run rán ọmọ rẹ̀ jáde wá, ẹni tí a bí nínú obìnrin, tí a bí lábẹ́ òfin. A bí Jésù Kristi lábẹ́ òfin. Nítorí náà ó pa gbogbo òfin Mósè tí í ṣe òfin Ọlọ́run ní àkókò náà, ó pa gbogbo rẹ̀ mọ́, àti òfin ọjọ́ ìsìn tí í ṣe ọjọ́ ìsinmi. Ọjọ́ keje ni àwọn ọmọ Ísírẹ́lì ń sinmi, wọ́n sì ń fi ọjọ́ náà wo Bíbélì, wo májẹ̀mú láíláí, wọ́n sì ń kẹ́kọ̀ọ́ nínú ohun tí ń ṣe Ọlọ́run. Ohun àkọ́kọ́ tá a gbọ́dọ̀ kọ́kọ́ kíyèsí ni pé Jésù àbí lábẹ́ òfin. Nígbà tá a sì bí lábẹ́ òfin tán, ó pa gbogbo òfin ni mọ́. Ìdí ẹ̀ ló fi sọ nínú ìwé Mátì orí 5 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 17, ó ní ẹ má ṣe rò pé èmi wá láti wá pa òfin tàbí àwọn wòlíì run, bí kò wá láti wá parun, bí kò ṣe láti mú ṣẹ. Ó mú gbogbo òfin náà ṣẹ. Gbogbo àsọtẹ́lẹ̀ tá a sọ nípasẹ̀ Jésù Kristi nínú ìwé òfin, nínú ìwé àwọn wòlíì àti nínú sáàmù, gbogbo rẹ̀ pátá òun ni Jésù Kristi mú ṣẹ. So àbí lábẹ́ òfin, ó sì ń ṣe ohun gbogbo lábẹ́ òfin. Ohun àkọ́kọ́ tá a gbọ́dọ̀ kọ́kọ́ kíyèsí ni nípa Kristi àti ọjọ́ ìsinmi. Èkejì, Jésù Kristi Olúwa wa ó ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu àti iṣẹ́ àmì lọ́jọ́ ìsinmi. Ohun àkọ́kọ́ tá a kọ́kọ́ rí ni pé tá bá ka ìwé Lúùkù orí 9, mo fẹ́ ka Bíbélì wa, ìwé Lúùkù orí 9, ká gbọ́ tí Bíbélì sọ nínú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí. Lúùkù orí 9 ká kíyèsí láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 5, ká gbọ́ tí Bíbélì sọ. Ó ló sì ṣe ní ọjọ́ ìsinmi kejì lẹ́yìn ìkíní, Jésù kọjá láàrin àwọn ọkà, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì ya ìpè ọkà, wọ́n sì fi ọwọ́ rà á jẹ.
àwọn kan nínú àwọn Farisí sì wí fún wọn pé èéṣe tí ẹ̀yin fi ń ṣe èyí tí kò yẹ láti ṣe ní ọjọ́ ìsinmi. Jésù dá wọn lóhùn, ó ní wípé ẹ̀yin kò kàwé tó bí èyí bí Dáfídì ti ṣe nígbà tí ebi ń pa òun tìkálára rẹ̀ àti àwọn tí ó wà lọ́dọ̀ rẹ̀, bí wọ́n ti wọ ilé Ọlọ́run lọ, tó sì mú àkàrà ìfihàn tí ó jẹ, tí ó sì fi fún àwọn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ pẹ̀lú, tí kò yẹ fún láti jẹ, bí kò ṣe fún àwọn àlùfáà nìkan ṣoṣo. Ó ní ó sì wí fún wọn pé ọmọ ènìyàn ni olúwa ọjọ́ ìsinmi. Ohun tí Bíbélì sọ ní Jésù sọ pé òun ni olúwa, Lord of the Sabbath. Ìyẹn túmọ̀ sí pé Jésù Kristi ní agbára lórí ọjọ́ ìsinmi. So Jésù Kristi ń wo onísàn lọ́jọ́ ìsinmi, ó ń múni láradá lọ́jọ́ ìsinmi, ó ń ṣe ohun gbogbo lọ́jọ́ ìsinmi. Ẹni tí ọwọ́ rẹ̀ gan ká sínú tí ò lọ́wọ́ ní ìwé Lúùkù orí 6 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 6 sí 10, ó wò ó sàn lọ́jọ́ ìsinmi. Ọ̀pọ̀lọpọ̀ ìdààmú tí Kristeni pẹ̀lú àwọn Farisí àtàwọn akọ̀wé àti àwọn àgbààgbà Ísírẹ́lì ni pé Jésù Kristi ń ṣe iṣẹ́, ni ó ń ṣiṣẹ́ ìyanu, ó ń ṣe onírúurú àmì lọ́jọ́ ìsinmi tí àwọn ènìyàn rò pé kò yẹ, tí àwọn wọ̀nyí rò pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Ohun mìíràn tá a tún gbúdọ̀ kíyèsí pé ǹjẹ́ Jésù Kristi pàṣẹ pé Kristẹni gbúdọ̀ pa ọjọ́ ìsinmi mọ́ kí àwa kó máa fi ṣe ìjọsìn sí Ọlọ́run nípasẹ̀ Kristi? A ò rí irú àṣẹ bẹ́ẹ̀. Àkọ́kọ́ tá a gbúdọ̀ kọ́kọ́ kíyèsí ni pé òfin Mósè, nínú rẹ̀ la rí pé àwọn Júù gbúdọ̀, àwọn ọmọ Ísírẹ́lì wọ́n gbúdọ̀ sinmi ní ọjọ́ ìkeje. Ìbéèrè ni pé ǹjẹ́ a rí àpẹẹrẹ nínú Bíbélì tí Jésù Kristi gbé ẹ̀kọ́ kalẹ̀ pé ọjọ́ ìsinmi tí ń ṣe ọjọ́ ìkeje ni fún àwọn Kristẹni láti máa jọ́sìn? A ò rí àpẹẹrẹ nínú Bíbélì. Kò sí àpẹẹrẹ kan nínú ọ̀rọ̀ Ọlọ́run. A dẹ̀ gbúdọ̀ sọ̀rọ̀ níbi tí Bíbélì bá ti sọ̀rọ̀, a sì gbúdọ̀ dákẹ́ níbi tí Bíbélì bá ti dákẹ́. Ohun tí Bíbélì ò bá sọ, a ò gbúdọ̀ sọ. Àwọn tó ń jọ́sìn ní tọ́pẹ̀rẹ̀ àwọn ní Kristẹni tí wọ́n ń jọ́sìn ní ọjọ́ ìsinmi lónìí, àìlóye ìfẹ́ Kristi ni, àìlóye ọ̀rọ̀ Ọlọ́run ni. Kristi ò pàṣẹ rẹ̀, a ò rí àṣẹ rẹ̀ nínú Bíbélì pé wọ́n gbúdọ̀ jọ́sìn ní ọjọ́ ìsinmi. A ò rí àṣẹ bẹ́ẹ̀. Eléyìí gbúdọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run. Ohun tá a sọ ni pé ẹ̀kọ́ wo ni Kristi kọ́ nípa ọjọ́ ìsinmi? Jésù àbí lábẹ́ òfin, ó sì pa gbogbo òfin mọ́ àti òfin ọjọ́ ìsinmi. Ó ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Ó sì sọ fáwọn èèyàn tó ń bi ní ìbéèrè pé kí ni dé tó fi ń ṣiṣẹ́, kí ló dé tó fi ń jẹun, táwọn ọmọ èèyàn rẹ̀ fi ń jẹun, tí wọ́n fi ń ṣiṣẹ́, tó fi ń ṣe onírúurú iṣẹ́. Kristi sọ ní ìwé Lúùkù orí 6 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 5 pé òun ni olúwa ọjọ́ ìsinmi, is the Lord of the Sabbath. Ìyẹn túmọ̀ sí pé Kristi lágbára lórí ọjọ́ ìsinmi. N tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run ni. A tún fẹ́ ṣe àtúpalẹ̀ nínú ìwé Ìṣe Àpọ́sítélì. Àwọn ọjọ́ ìsinmi nínú ìwé Ìṣe Àpọ́sítélì, báwo lè àwọn ìjọ májẹ̀mú titun tá a rí nínú Bíbélì, ojú ìwòye wo ni wọ́n kọ sí ọjọ́ ìsinmi tí ń ṣe ọjọ́ ìkejì ọjọ́? Ohun àkọ́kọ́ tá a kọ́kọ́ rí nínú Ìṣe Àpọ́sítélì ìwé Ìṣe Àpọ́sítélì ni pé Ìṣe Àpọ́sítélì orí 1 ẹsẹ̀ 12 sọ̀rọ̀ nípa ìrìn àjò ọjọ́ ìsinmi. Eléyìí nìkan ṣe pẹ̀lú àṣà àwọn Júù ní Ìṣe Àpọ́sítélì orí 1 ẹsẹ̀ 12. Eléyìí nìkan ṣe pẹ̀lú àṣà àwọn Júù, ó lóye máìlì tí wọ́n gbúdọ̀ rìn lọ́jọ́ ìsinmi. Tá bá wo ohun tí òfin sọ, ó lóye máìlì tí wọ́n gbúdọ̀ rìn ju bí máìlì mélòó kan lọ lọ́jọ́ ìsinmi, torí pé wọn kò gbúdọ̀ ṣe iṣẹ́kíṣẹ́ kan. Ohun mìíràn tá a tún ṣàkíyèsí ní Ìṣe Àpọ́sítélì ni pé Pọ́ọ̀lù ó ń wàásù nínú sínágọ́gù lọ́jọ́ ìsinmi. Kí nìdí tí Pọ́ọ̀lù fi ń lọ wàásù ní sínágọ́gù lọ́jọ́ ìsinmi? A rí ọ̀pọ̀lọpọ̀ àpẹẹrẹ nínú Bíbélì tí Pọ́ọ̀lù ti ń wàásù nínú sínágọ́gù lọ́jọ́ ìsinmi. Kí nìdí tó fi ń lọ sí sínágọ́gù láti lọ wàásù lọ́jọ́ ìsinmi? A gbọ́dọ̀ béèrè. Ìdí àkọ́kọ́ ni pé ìwé Róòmù orí 1 ẹsẹ̀ 16 Bíbélì sọ fún wa pé Pọ́ọ̀lù ní ojú kò tì mí láti wàásù rere Kristi, nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù àwọn tó bá gbàgbọ́, fún Júù ṣáájú àti Hélénì pẹ̀lú.
ohun tí Pọ́ọ̀lù kọ àkọsílẹ̀ rẹ̀ nínú ẹsẹ̀ bíbélì ni pé ìwàásù ìrere tó mú ìgbàlà Ọlọ́run dání àwọn Júù ni wọ́n kọ́kọ́ pàṣẹ kí a wàásù rẹ̀ fún, nítorí àwọn Júù la kọ́kọ́ wàásù ìrere Jésù Kristi Olúwa wa fún. ìdí tí Pọ́ọ̀lù fi ń lọ láti ìletò dé ìletò láti lọ wàásù fún àwọn Júù ní sínágọ́gù wọn ni pé ìwé Róòmù orí kìíní ẹsẹ̀ 14 sọ fún wa pé ojú kò tì mí láti wàásù ìrere Kristi nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó bá gbàgbọ́, fún Júù ṣáájú àti Hélénì pẹ̀lú. ìdí ẹ̀ tí Pọ́ọ̀lù fi ń lọ nínú iṣẹ́ ìhìnrere rẹ̀, tá a kọ́kọ́ dé ìlú kan, tá a wọnú sínágọ́gù lọ́jọ́ ìsinmi, tá a bẹ̀rẹ̀ sí í wàásù fún wọn nítorí pé ìgbàlà Ọlọ́run fún Júù ṣáájú àti Hélénì pẹ̀lú. ìdí ẹ̀ ní a rí ọ̀pọ̀lọpọ̀ àpẹẹrẹ nínú iṣẹ́ àpọ́sítélì orí 13 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 14, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 14 àti ẹsẹ̀ 14 42 44, a rí pé àwọn ìlú tí Pọ́ọ̀lù bá lọ á kọ́kọ́ wọ sínágọ́gù àwọn Júù láti bá wọn sọ̀rọ̀ pé Jésù Kristi òun ni ẹni náà tí a kọ àkọsílẹ̀ rẹ̀ nínú májẹ̀mú láéláé pé òun ni olùgbàlà náà. Jésù Kristi ni Kristi náà. ohun tó ń lọ ń bá àwọn ènìyàn sọ nìyí, àwọn Júù sọ nìyí nínú sínágọ́gù. ìbéèrè ni pé ṣé ó ń bá wọn jọ́sìn gẹ́gẹ́ bí Kristẹni? rárá o, nítorí pé ìgbà tó lè bá àwọn Júù pàdé nìyí tí ń ṣe ọjọ́ ìsinmi tí wọ́n péjọ pọ̀ nínú sínágọ́gù láti wo ìwé òfin Mósè àti láti gbara wọn níyànjú nínú ọ̀rọ̀ Ọlọ́run. a ò rí àpẹẹrẹ kan nínú iṣẹ́ àpọ́stélì pé ìjọ àkọ́kọ́ wọ́n péjọ pọ̀ láti sin Ọlọ́run ní ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀. a ò rí àpẹẹrẹ bẹ́ẹ̀. a sì ti sọ̀dí tí Paul fi lọ sí sínágọ́gù àwọn Júù nítorí pé èrè Kristi tó mú ìgbàlà Ọlọ́run dání àwọn Júù la kọ́kọ́ wàásù rẹ̀ fún kí a tó bẹ̀rẹ̀ sí wàásù ẹ̀ fún àwọn kèfèrí. a wo ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní Iṣẹ́ Àpọ́sítélì orí 15. à ń wo ọjọ́ ìsinmi pẹ̀lú ohun tí Bíbélì sọ ní Iṣẹ́ Àpọ́sítélì. a wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Iṣẹ́ Àpọ́sítélì orí 15. a rí kà níbẹ̀ pé àwọn Kristẹni kan wá láti Jùdíà, wọ́n wá sí ìjọ tó wà ní Áńtíókù, wọ́n sì bẹ̀rẹ̀ sí ń kọ́ wọn pé ó yẹ kí àwọn ènìyàn ó ṣe ìkọlà, kí wọ́n sì tẹ̀lé òfin Mósè kí wọ́n tó lè di ẹni ìgbàlà. ẹ ká lọ sínú Bíbélì wa, Iṣẹ́ Àpọ́sítélì orí 15, ká wò ó láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 2 kí ni Bíbélì wí. ó ní àwọn arákùnrin kan tí Jùdíà sọ̀kalẹ̀ wá, wọ́n sì kọ́ àwọn arákùnrin pé bí kò ṣe pé ẹ bá kọ yín nílà bí iṣẹ́ Mósè, ẹ̀yin kì yóò lè là. nígbà tí ìyapa àti ìyàn jíjà tí ń bẹ láàrin Paul òun Sílà àtàwọn arákùnrin yìí kò sì mọ níwọ̀n, àwọn arákùnrin yìí Paul òun Sílà àtàwọn mìíràn nínú wọn kí wọn kí ó gòkè lọ sí Jerúsálẹ́mù lọ́dọ̀ àwọn àpọ́sítélì àtàwọn àgbààgbà nítorí ọ̀rọ̀ yìí. àwọn arákùnrin kan wá láti Jerúsálẹ́mù, ìjọ tó wà ní Jerúsálẹ́mù, wọ́n bẹ̀ sí ń kọ́ àwọn ará ní Áńtíókù pé a gbọ́dọ̀ kọ́ wọ́n nílà kí wọ́n tó lè di ẹni ìgbàlà. Yẹn túmọ̀ sí pé wọ́n mú òfin Mósè wá pé ìjọ àwọn kèfèrí gbọ́dọ̀ máa tẹ̀lé òfin Mósè kí wọ́n kó tó lè di ẹni ìgbàlà. Sọ fún wa pé ọ̀pọ̀lọpọ̀ àríyànjiyàn ló ṣẹlẹ̀ tó fi jẹ́ pé ìjọ tó wà ní Áńtíókù wọ́n rán Paul Sílà àtàwọn arákùnrin kan kí wọ́n lọ sí Jerúsálẹ́mù kán lọ béèrè bóyá àwọn àpọ́sítélì ló ń kọ́ wọn ní ẹ̀kọ́ yìí tàbí àwọn àgbààgbà ìjọ tó wà níbẹ̀. ilé gbọ́dọ̀ yé wa. a rí pé ní ìgbà tí wọ́n dé Jerúsálẹ́mù tí wọ́n ṣèwádìí yìí, àṣíríkà ní Iṣẹ́ Àpọ́sítélì orí 15 15 ẹsẹ̀ 24 àwọn àpọ́sítélì sọ pé àwọn kọ́ làwọn rán wọn. ẹ̀gbọ́n tọrọ Ọlọ́run sọ. Act 15:24 kí ni ọ̀rọ̀ Ọlọ́run sọ? ó ní ìwọ̀n bí àwa ti gbọ́ pé àwọn kan tí ó ti ọ̀dọ̀ wa jáde lọ ó ń fi ọ̀rọ̀ yìí yọ yín lẹ́nu, tí wọ́n sì yín ní ọkàn pó wípé ẹ̀yin kò gbọ́dọ̀
ìkọlà àti àìsàn máa pa òfin Mósè mọ́ ẹni tí àwa kò fún ní àṣẹ. Àwọn àpọ́sẹ́lì àtàwọn alàgbà ìjọ tó wà ní Jerúsálẹ́mù wọ́n sọ pé àwọn ò fún wọn ní àṣẹ, kì í ṣe ọ̀dọ̀ wọn náà ti bá ẹ̀kọ́ yìí, ẹ̀kọ́ èké ni pé kí àwọn ènìyàn kèfèrí tí wọ́n ti gba Kristi gbọ́ kí a kọ wọ́n nílà kí wọ́n sì máa tẹ̀lé òfin Mósè. A sọ pé a ò fún wọn ní àṣẹ bẹ́ẹ̀. Mo rò pé eléyìí gbúdọ̀ jẹ́ ẹ̀kọ́ fún ogúnlọ́gọ̀ àwọn ènìyàn tó wà nínú pé kí wọ́n máa ṣe ìsìsí Ọlọ́run ní ọjọ́ ìsinmi tí ń ṣe ọjọ́ keje tí ń ṣe òfin Mósè. Ìtarí náà ọ̀rọ̀ Ọlọ́run ni. Ní ìgbà tó ọ̀rọ̀ yìí tó di yọ́ntóró, àwọn àpọ́sítélì sọ̀rọ̀ pé àwọn ò fún wọn ní àṣẹ, àwọn kọ́ làwọn fún wọn ní àṣẹ láti máa lọ káàkiri láti máa kọ́ àwọn èèyàn pé wọ́n gbọ́dọ̀ tẹ̀lé òfin Mósè, wọ́n gbọ́dọ̀ pọ̀ òfin Mósè mọ́. Ẹ wò ó, Iṣẹ́ Àpọ́sítélì orí 15 ẹsẹ̀ 16 òun ni ọ̀rọ̀ náà ti jáde. Ilé gbọ́dọ̀ yé wa dáadáa. Tá bá wo àwọn ìwé tí Paul kọ, tá bá wo ìwé tó kọ, kí ni ìwòye rẹ̀ sí ọjọ́ ìsinmi? A rí kà nínú ìwé Gàlátíà orí 2 nígbà tá kíyèsí ẹsẹ̀ 10 pé a kò lè dá ẹnikẹ́ni láre nípa iṣẹ́ òfin. Ìwé Gàlátíà orí 2 ẹsẹ̀ 6 òun ló sọ bẹ́ẹ̀. Ó ní a kò lè dá ẹnikẹ́ni láre nípa iṣẹ́ òfin. Nígbà tá kíyèsí ìwé Gàlátíà orí 2 ẹsẹ̀ 19 Paul sọ pé òun ti kú sínú òfin. Nígbà tá kíyèsí ìwé Gàlátíà orí 3 ẹsẹ̀ 19 ó ní oyè àwọn tí ń bẹ nípa iṣẹ́ òfin ń bẹ lábẹ́ ègún. Ó ti ìwé Gàlátíà orí 3 ẹsẹ̀ 19 tó kọ wà ní. Nígbà tá kíyèsí ìwé Gàlátíà orí 5 nígbà tá wo ẹsẹ̀ 1 kí ni Bíbélì sọ? Ẹgbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní torí náà ẹ dúró ṣinṣin nínú òmìnira yìí tí Kristi ti sọ wá di òmìnira, kí ẹ má ṣe tún fi ọrùn bọ àjàgà ẹrú mọ́. Ohun tá à ń sọ ni pé ní gbogbo àkọsílẹ̀ Paul fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Kristẹni ò sí lábẹ́ òfin Mósè. Ìwé Kólósè orí 2 gbàtà kíyèsí ẹsẹ̀ 14 gbàtà kíyèsí ẹsẹ̀ 16 sí 17 ló fẹsẹ̀ wa múlẹ̀ bẹ́ẹ̀. So lónìí a ò sí lábẹ́ òfin Mósè, abẹ́ òfin Kristi la wà. Àwọn Kristẹni àkọ́kọ́ ọjọ́ kìíní ọjọ́ ọ̀sẹ̀ ni wọ́n ń jọ́sìn, kì í ṣe ọjọ́ ìkeje tí í ṣe òfin Mósè. A ò sí lábẹ́ òfin Mósè mọ́. Gàlátíà orí 5 ẹsẹ̀ 4 sọ fún wa pé ó sọ fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run ẹgbọ́n tó wí orí 5 ẹsẹ̀ 4. Ó ní àti yà yín kúrò lọ́dọ̀ Kristi ẹ̀yin tí fẹ́ ká dá yín láre nípa iṣẹ́ òfin, ẹ ti ṣubú kúrò nínú oore ọ̀fẹ́. A ní ṣubú kúrò nínú oore ọ̀fẹ́ lórúkọ Jésù. Ká má bàa ṣubú kúrò nínú oore ọ̀fẹ́, a ò sí lábẹ́ òfin Mósè mọ́. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù bí a ti ń tẹ̀síwájú nínú ìfẹ́ rẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Tí ẹ bá fẹ́ béèrè lórí ẹ̀kọ́ tí ẹ ti gbọ́ àti ẹ̀bẹ̀ àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí ni 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run kó máa bá wa gbé lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.